Èmi ni ọmọọba Ọ̀kẹ́owó Ọbáfẹ́mi Olúṣọ̀gà A Black. Ní Àgùṣẹ̀bí ni mo ti jáde ní ìdílé Ìjàdé Àrà. Àgùṣẹ̀bí ilé ńlá Fúsẹ́gbùwà Royal Ruling House tí olórí ẹbí wa jẹ́ Prince Adédòkun Ajídàgbà. Ìdílé mẹ́rin ló ń jẹ ní Ìjẹ̀bú Òde. Ìdílé Aníkìláyà ni wọ́n jẹ tán báyìí, tán lò 65 years lórí oyè. Nísìnyí báyìí o, ìdílé wa ló kàn, ìdílé Fúsẹ́gbùwà Royal Ruling House. Èmi ọmọọba Ìjàdé Àrà, Engineer Ọ̀kẹ́owó Ọbáfẹ́mi Olúṣọ̀gà A Black. Mo jáde báyìí o láti di Àwùjalẹ̀ of Ìjẹ̀bú-land. Torí pé ìyá mi ọmọ Ìjẹ̀bú Òde náà ni, nídìílé Ìjàsẹ̀ Elémìlì ní Àwùjọbí. Bàbá mi ni Salaudeen Olúyọkùn Olúṣọ̀gà A Black tó jẹ Olísà ní 1952 Ìjẹ̀bú Òde. Ìyá tó bí bàbá mi, ọmọọba Ìjàdé Àrà ni, Èrèlú Ojúọlápé Àwáwù. Àwọn tí Ìjàdé Àrà bí obìnrin ni 3. Èrèlú Ojúọlápé Àwáwù, àwọn Túyọ̀ àti àwọn Onígarátì wọ́n jẹ́ obìnrin. So ìyá tó bí bàbá mi òun ni bàbá Àlí Balógun A Black Olúṣọ̀gà. Ọmọ kan tí ìyá bàbá mi bí nìyẹn, kan tó bí àwọn bàbá mi àti àwọn ẹ̀gbọ́n wọn direct ọmọọba ni wá. Tí n bá dórí oyè tí mo di ọba Àwùjalẹ̀, ìṣẹ̀ṣe lágbà o. Kò sí ilé tó ní ìṣẹ̀ṣe, àbínibí ní ìṣẹ̀ṣe. Èmi o, ọba tó jẹ́ tí ó máa dún nígbàgbọ́ lórí Muslim, tó lè nígbàgbọ́ lórí Kírísítẹ́nì àti ìṣẹ̀ṣe. Nítorí pé àwa ọmọ Yorùbá culture wa ó permit ká máa ṣe ìṣẹ̀ṣe wa. Nítorí ká máa ń sọ wípé àwa òṣòro ilé wa o, àwa òṣòro ilé wa o. Ẹ̀sìn kan ò pé óyè, ẹ̀sìn kan ò pé káwa má ṣòro, àwa òṣòro ilé wa o. Gbogbo ẹ̀sìn Ọlọ́run lèmi à ń sìn kí ìlú lè tùbà. Sọ pé ẹ̀sìn ìbílẹ̀ ó ṣe kókó. Gbogbo àwọn tó yẹ pé wọ́n ṣe nǹkan sí tí ìlú máa fi tùbà tó bá ti ṣẹ́, tí gbogbo Ìjẹ̀bú tí ọkàn wọn máa balẹ̀ lọ́nà máa fún wa ṣe ìlú Ọlọ́run. Ìkan náà ni wá. Ọba Àwùjalẹ̀ is Ọba of Ìjẹ̀bú-land.